Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àwọn ọmọ bá dọ̀wọ́ rẹ̀ tọ́jú rẹ̀ wá ṣe jẹun tú. Torí bẹ́ẹ̀ ọlọ́run ọ̀bọ ọ̀bọ̀dá wáyé. Kábíyèsí. Gbọ́n tí wọ́n ń gbọ́ ọmọ ọba wọ́n tó ní ìṣeré. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.